káàbọ̀ padà sórí ètò wa lẹ́ẹ̀kan sí o fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ètò Miliki Express ẹ ti rí lójú amóhùnmáwòrán yín pé lórí ètò Miliki Express nípínlẹ̀ Orísun òun la wà àlejò wa tá a kọ́kọ́ ní àwọn náà ni òǹkọ̀wé tí wọ́n ń ṣe book writing tí wọ́n kọ̀wé lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ bá wa sọ náà fún púpọ̀ náà yẹn tí ẹ darapọ̀ mọ́ wa nígbà yẹn a gbé sórí YouTube ẹ lọ wò ń bẹ ẹ̀rẹ́kọ̀ tí yín náà ẹ rí mú ń bẹ àlejò kejì náà ti wà níkàlẹ̀ àwọn náà ni ọ̀gbẹ́ni Ọláníyan Olúwaṣeun tí wọ́n jẹ́ ọ̀dọ́ pàápàá jùlọ iṣẹ́ tí wọ́n ń ṣe tó fà wá mọ́ wọn ní iṣẹ́ fashion gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n ń fi àǹkárá oríṣiríṣi tí wọ́n fi ń dára sára báàgì ní pọ́ọ̀sì ní bàtà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gbẹ́ni Olúwaṣeun ẹ káàbọ̀ sórí ètò wa sà. ẹ ṣe máa. ẹ bá wa kí àwọn aráalé. òkè ẹ kúrẹ́ dàsìkò yìí o orúkọ tèmi ni Ọláníyan Olúwaṣeun. Mr. Ọláníyan ẹ jẹ́ ká wò báyìí kí ló motivate yín sí di báàgì ṣíṣe bàtà ṣíṣe pọ́ọ̀sì ṣíṣe pẹ̀lú àǹkárá. olóòtú ẹ ṣe rí iṣẹ́ báàgì ṣíṣe tí mò ń ṣe lénìí mi ò lè sọ wípé mo wà motivate sí ohun tí màá sọ ni wípé mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ. Wọ́n bí mi sínú ẹ̀ ní ibẹ̀ ni wọ́n ti rán mi lọ sí school ibẹ̀ lèmi náà ti di ohun tí mo dì lénìí so mo jogún ẹ̀ ní and ó wù èmi náà láti máa ṣe irú iṣẹ́ náà ló jẹ́ kí ẹ tẹra mọ́ kí n lọ sí irú iṣẹ́. tá bá wò pé wọ́n bí yín mọ́ iṣẹ́ tí dáàdì ń ṣe nìyẹn tó fi rán yín lọ léèwé àmọ́ nígbà yẹn kì í ṣe pé àǹkárá náà pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ irú àwọn ohun èlò iṣẹ́ wo ni dáàdì ń lò. ṣe rí generally leather designer ni wá. A máa ń fi leather design anything bóyá bag ni bóyá bàtà ni souvenir or anything but ẹ mọ̀ pé báyé bá ṣe ń yí. bẹ́ẹ̀ náà là á mọ báyé. bẹ́ẹ̀ ni àbáyé yí so lóde ìsìn àwọn yẹn wọ́n ń bíi pé wọ́n seek more knowledge so wọ́n art fashion ma fashion àwọn míì àwa wọn bí wá wípé ṣé ẹ lè fi àǹkárá ṣe bag ṣé ẹ lè fi nǹkan báyìí ṣe bag ẹ lè fi nǹkan ṣáwẹ̀ ṣe so àmọ́dé kó yé wọn wípé kò sí ohun tá a lè lò láti fi ṣe àwọn bags wọ̀nyẹn kódà bó jẹ́ irin tó bá ṣáà ti di pé machine bá lè ràn á máa lò láti fi ṣe bag so kì í ṣe wípé leather nìkan la máa ń lò gbogbo nǹkan a lè lò láti fi ṣe bag láti àti fi gbé fashion jáde. láti fi gbé fashion jáde á jẹ́ pé èmi ò lérò wípé ẹni tó máa fi àǹkárá ṣe bag tó máa fi ṣe nǹkan tó wà fashionable náà ní láti ní high level of fashion sense a ní láti mọ nǹkan tó ń lọ lóde òní kí lẹ lè sọ pé nǹkan 5 sí 6 tí àwọn obìnrin ń lò jù nísìn. generally tó comprehensive gbogbo tóbìnrin lò náà ni makeup. wọ́n put more emphasis on makeup àti aṣọ pẹ̀lú bàtà àti bag tí wọ́n ń lò. so àwọn kan yẹn náà dẹ̀ ni àmọ́ generally lọ síbi makeup but generally tá a dé pẹ̀lú ní bag àti bàtà. a jẹ́ pé téèyàn bá gbé àǹkárá wá fún yín báyìí ń sè àti tòmáṣì pẹ̀lú bóyá fìlà ẹ̀ ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta lọ nìyẹn. gbogbo ẹ̀ la máa bá yín ṣe. tó báwo lẹ ṣe wá consider market yẹn ṣé wọn pé tábà ní ká wò ó ní méjì mẹ́ta èèyàn tó ń fa àǹkárá ṣe báàgì màá ti bá wọn pàdé bíi bóyá ìlẹ̀ ní 4 sí 5 kí lẹ feel pé ó jẹ́ market yín ṣáwọn èèyàn tẹ́wọ́ gbà ni àbí wọ́n kàn ń lò torí pé ẹ ṣáà jẹ́ àlò àwọn èèyàn ṣáà ti ń lò. àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọn èèyàn náà ló kún béèrè fún but ohun tó wà bẹ́ẹ̀ ni pé most of àwọn èèyàn mọ̀ wípé iṣẹ́ bag àti lo àǹkárá àbáwọn nǹkan mi fi ṣe bag wọn ò mọ̀ epo possible so tẹ́lómi bá rí wow ṣe irú nǹkan báyìí lè ṣe ẹ máa bẹ́ẹ̀ mi náà ṣe ẹ máa bẹ́ẹ̀ mi náà ṣe ẹ máa bẹ́ẹ̀ mi so many people mọ̀ wípé ó possible ká lo àǹkárá àbáwọn nǹkan mi láti fi ṣe bag àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọn èèyàn dẹ̀ lò tá a bá ṣe àwọn èèyàn máa ń gbéṣẹ́ wá àwọn èèyàn dẹ̀ máa ń mú aṣọ wá aṣọ tí wọ́n wọ̀ pé ẹgbà ẹ bá mi fi ṣe báàgì ẹ bá mi fi ṣe bàtà òsùn ìgbà tí wọ́n bá dẹ̀ wọ̀ àwọn èmi náà kú bí wọ́n lè rí pé mo láìsí fashion yìí o ibo lẹ ti ṣe máa kó máa wá. tó àmọ́ téèyàn bá ní àǹkárá báàgì bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé fúnra yín la máa ṣe marketing ara yín ni àbí sólì ẹni tẹ́ bá ṣe fún òun náà ẹlòmíì máa rí lára àbí báwo lẹ ṣe ń ta àwọn ọjà yìí ṣe máa ń ṣe lọ́pọ̀ yanturu àbí tó bá ṣe gbé ọ̀dà wá lẹ́yìn produce. ọ̀rọ̀ ṣe wa ovaries kò sí ibi tí marketing ò ti lè wá tí a bá ṣe fún yín tí wọ́n bá láìkẹ̀ lára yín wọ́n á wá ní àti bíbẹ̀ àwọn míì dẹ̀ rẹ́ mọ̀ pé à ń ṣe souvenir náà so bóyá wọ́n fẹ́ ṣe ìnáwó wọ́n á wá
wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ ṣe báyìí o wọ́n á dẹ̀ book bóyá 200 bags wọ́n fẹ́ ṣe o bóyá 300 bags wọ́n fẹ́ ṣe o bóyá 400 bags wọ́n fẹ́ ṣe o a máa bá wọn ṣe. So kò síbi tí marketing true souvenir yẹn gan lélẹ̀ marketing lè wá ń bẹ̀ because tá a bá ṣe tán printing tá a máa ń ṣe sórí ẹ̀ a máa gbé nọ́mbà wa sísàlẹ̀ àti orúkọ wa. So àwọn mẹ́rin rí báàgì yẹn mo like báàgì yìí gan wọ́n á pe nọ́mbà tó wà níbẹ̀ so true nọ́mbà yẹn a máa connect mọ́ wọn. So àwọn tó bá dẹ̀ rí lọ́wọ́ àwọn tó ń gbé dání náà wọ́n á pè wá pé àwọn fẹ́ ṣerú nǹkan báyẹn so bá a ṣe máa ń ṣe àwọn marketers wa nìyẹn. àmọ́ tá a bá ní ká wò ó kí ni ìpèníjà tẹ́ ti ní lẹ́nu iṣẹ́ yìí àbí tẹ́ ẹ ní lẹ́nu iṣẹ́ yìí. mi ò fẹ́ lè sọ wípé ìpèníjà wà lẹ́nu iṣẹ́ tó kàn wà níbẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ya ọ̀lẹ. níwọ̀n ìgbà tí èèyàn bá ti ṣe tán láti ṣiṣẹ́ takuntakun kò fẹ́ sí ìpèníjà tó pọ̀ níbí bẹ̀. ìpèníjà tó wà níbẹ̀ ni pé àwọn materials tá a máa ń lò láti fi ṣe àwọn kankan yìí. ní tí mo fẹ́ ká mọ̀ ní wípé gbogbo àwọn bags tí wọ́n ń kó wá látòkè ìkun ni àbí láti anywhere kò séyìí tí a lè ṣe ní ibi bí. but àwọn materials tí wọ́n ń lò àwọn equipment àwọn machines tí wọ́n máa ń lò lọ́hùn yẹn wọ́n máa ń wà powerful débi pé àwọn mẹ́wàá tí a ò ní níbi bí so àwọn ìta bàbá ní níbi bí tí agbára wa bá ká. ìwọ̀n nǹkan tó bá lè ṣe náà lè fi ṣe. ìwọ̀n nǹkan tó bá lè ṣe náà là ń ṣe so ó máa ń dàbí pé ó máa ń limit wa ìgbà míì àti máa ṣiṣẹ́ ọlá tí máa bá ṣẹ́ dàbọ̀ bẹ́ẹ̀ machine ò ní ran mọ́ àkànmọ́ apá ti pé nígbà tí machine ò tẹ̀ ti ran yé kò sọ ọgbọ́n tá a fẹ́ dá sí so àwọn challenges tí mo kàn lè sọ yìí pé wà bẹ́ẹ̀ ni but apart from that mi ò rí challenges kankan níbẹ̀ tí yẹn bá ti lè tẹpá mọ́ṣẹ́